Aláròyé máa wí o. Ọ̀làjú ti gba àṣà lọ́wọ́ àwa ìran Yorùbá, ẹ jẹ́ ká kíyèsára. Aláṣẹ ti Ìláṣẹ Ìjẹ̀ṣà ló sọ bẹ́ẹ̀. Orí adé kan nípínlẹ̀ Ọ̀ṣun, Ọba Isiaka Adésínà, aláṣẹ ti Ìláṣẹ Ìjẹ̀ṣà, ti kọminú lórí bí agbami ọ̀làjú ṣe ń gba àṣà ilẹ̀ Yorùbá lọ tí ọ̀pọ̀lọpọ̀ sì ń kọ ìhà kò kàn mí sí i. Ó ní púpọ̀ nínú àwọn àṣà tí gbogbo àgbáyé mọ ìran Yorùbá mọ̀ ló ti ń lọ díẹ̀díẹ̀. Ìbànújẹ́ ló sì jẹ́ pé àwọn ìran tí wọ́n là wá lójú gan ni wọ́n ń ṣàgbélárugẹ àṣà náà jù báyìí. Níbi ayẹyẹ ọdún Ọmọ́ndéjẹ tí wọ́n máa ń ṣe nílùú Ìláṣẹ Ìjẹ̀ṣà eléyìí tó wáyé láàfin ìlú náà láìpẹ́ yìí ni Ọba Adésínà ti sọ pé ìfàsẹ́yìn ni àìmójútó àwọn àṣà ilẹ̀ Yorùbá mọ́ ń kó bá wa, ó sì yẹ kí àwọn tí ọ̀rọ̀ kàn tètè wá ọ̀nà àbáyọ sí i. Ọdún Ọmọ́ndéjẹ ni wọ́n máa ń ṣe láti fi ṣe àpèjẹ ńlá fún gbogbo àwọn ọmọdé ní tìbútòrò ìlú Ìláṣẹ Ìjẹ̀ṣà lọ́dọọdún. Wọ́n sì gbàgbọ́ pé ẹbí tí kò rọ́mọ bí tí wọ́n bá ṣàdúrà fún níbẹ̀ yóò dọlọ́mọ. Kábíyèsí ṣàlàyé pé ọdún pàtàkì ni ọdún náà jẹ́, ṣùgbọ́n àìka àṣà sí mọ́ kò jẹ́ kí àwọn èèyàn kọbi ara sí i. Ìdí sì nìyí tó fi ké sí gbogbo ìran Yorùbá láti mú àgbéǹde bá onírúurú àṣà àti ìṣẹ̀ṣe tí wọ́n bá nílùú kó wa wọn. Gẹ́gẹ́ bó ṣe wí, ká má fi ọ̀làjú ta àṣà wa nù. Nílẹ̀ wa, ó ní bí a ṣe ń wọṣọ, àṣà ìgbéyàwó wà, ó ní bí a ṣe ń pọ́n ara wa lé. A kò gbọ́dọ̀ jẹ́ kí àṣà wa sọnù, kò gbọ́dọ̀ dohun ìgbàgbé. Ẹwà wa ni àṣà wa ni ẹwà wa. Oníkálùkù ló ní ẹwà tiẹ̀ káàkiri àgbáyé. Àṣà Yorùbá ni ẹwà Yorùbá. Ó máa dùn mọ́ mi kí àwa Yorùbá gbé àṣà wa lárugẹ. Gbogbo àwọn ọba tí wọ́n wà lábẹ́ Ìláṣẹ Ìjẹ̀ṣà ni wọ́n péjú síbi ayẹyẹ náà pẹ̀lú àwọn èèyàn wọn. Gbogbo wọn ni wọ́n sì tẹnumọ́ pé àṣà Yorùbá kò ba ẹ̀sìn jẹ́ nítorí ọ̀tọ̀ ni àṣà, ọ̀tọ̀ sì ni ẹ̀sìn. Florence Babasola ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé Online TV. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.